òsì àṣìṣe Deborah ìwọ ni ń pè ó ọmọ Fámilọ́yọ̀ happy birthday o ọmọ òsì Èkìtì ìwọ lọmọ ẹlẹ́gbẹ̀rin ìwo ọmọ abẹ́rúkọ òde bọ́ nísàlẹ̀ àgbẹ̀ ọmọ amúdàsílẹ̀ gbogbo nípani àkúkú bẹ́ni lórí mọ̀yá gbogbo ẹnu lọ ọmọ olóṣì mẹ́fún ọmọ fíjọ àgbèrè ṣùà ọmọ abẹ́rúkọ kọ́bọ nísàgbẹ̀ alẹ́ ọmọ olúmọlẹ̀ méjì wẹ́rẹ́wẹ́rẹ́ àbẹ̀yí funfun bí àlárì ṣékélé ṣẹwẹlẹ ṣẹwẹlẹ ṣékélé kò dúdúdú bẹ́ẹ̀ ni òkú pajú lẹ́gẹ́lẹ́gẹ́ tó ṣe ni gbogbo wọn fi ń kú fún ṣé mú ni kí n sọ ni àbẹ́yìn tó dúró déédéé ẹ̀rín ẹ̀wà ní mọ́rin kì í pariwo ọ̀rẹ́ rẹ ọkùnrin ló ní mọ̀ wípé those who close to you know that you are a lady with an amazing grace you are always anxiously conscious that the gregarious Artiodactyl or hippopotamus can be made invisible in the dark water àròdún dọdún àròsùn lóṣù bọ́dún bá pọ̀dún péré gan amáwọ̀ tútù wálé ayé bó o ti sọdún èyí ó ṣe mí ìsílágbára ọlọ́run wọba ìgúnnugù kan ìkú kékeré àkàlàmọ̀gbòkò kì í lọ ní rèwerèwe òní kú kékeré òní lọ ní rèwerèwe àròdún dọdún àròsùn lóṣù ọdọọdún láàárọ̀ rọgbọ ọdọọdún láàárọ̀ màùsà ọdọọdún láàárọ̀ mọbì lórí àtẹ ọdọọdún la ó mọ ríyọ tó mọyàn padà níwájú àbínú ẹni ṣé Adéjọkẹ́ ooo Adéjọkẹ́ ọmọ rere happy birthday ooo. Please subscribe to my YouTube channel.